kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńláyé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Ege Orente àti bàbá àlùbáríkà owó ẹbí dànù ní ìlú Ìgbòdú. Ẹ̀yin tí wa lónìí kí la ní fún yín, kí la fẹ́ gbé yẹ̀wò, kí la fẹ́ sọ lórí ètò ẹ̀ tí mo wí pé ètò yìí torí ti yín ni ikú ẹ̀yin olólùfẹ́ wa là ń kú lọ bàbá àwẹ̀ wọn náà là ń gbà torí títí wọn làwa ṣe wà níbí tó bọ́ ṣe ń lọ làwa mú wá fún ilẹ̀ yín fún wọn làwọn ń lò ó tó sì ń di odidi. Ẹ̀yin tí wàá wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ jẹ́ àjọṣetò yìí bá ṣe ń ṣe kó ba lè rí bó ti rí. Bàbá àlùbáríkà wa ń kálẹ̀ àwọn ibi dà nílùú Ìgbòdú oògùn nìkan. Ọlọ́ọ̀ni. Oògùn nìkan. Àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀. ní tó bá ní kò sóògùn kan. Èyí oge kọlọ̀gùn ata ìjọsìn kó fi tábà kó máa sọ̀rọ̀ lọ sí bálákọ̀wé ni kó mú yèrè pé kó gbọ̀n sára kó mú ìwé dàrí kó gbá ń pa lóko bóyá yóò padà wálé lọ́hùn lákùnmọ́jà àríjà o ọjọ́ wọn ságùn sí wa o ọjọ́ wọn ọ̀tá ó tẹ̀ wá o jáwa náà sì pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Bàbá lórí ètò lẹ́nu ohun tá a máa gbé yẹ̀wò ohun tó ń lọ náà ni ohun tó ń ṣẹlẹ̀ sí oníkálukú sídìílé tí ò ní kò sádùúgbò tí ò ní ìkéyàn jí kó ró ohun rere kó má wá sí ìmúṣẹ àgàgà àwọn tó ń pè lọ́ba lọ́la ńlẹ́ Adigun ọba lọ́la ńlẹ́ Àkànó orí akọ́kè ọba àdéhùn dídé ọba lọ́la ló máa pè títí á fi dògbó táwọn tó ń bí lẹ́yìn ẹ̀ fi máa jọba. Ẹlòmíì á rò pé tó ń bá dé bí ọdún báyìí ó yẹ kó òun àti kọ́lé tó ń bá dé bí ọdún báyìí òun àti gbéyàwó òun àti bí ọkọ òun àti bímọ òun àti lè lóyìnbó orí bó ṣe máa ròyìn títí tọdún yẹn máa fi rí kọjá lórí ẹ̀ tí òfin ní rí nǹkan gidi ṣe nílé ayé kí ló ń fà á. Ó ṣeun Yèyé Oge sórí ayé ọmọ ẹ̀dá òní báwo ló ṣe rí. Sórí ọjẹ́ mọ́ kéèyàn ó múra sí i àkíyèsí láyé ọmọ ẹ̀dá téèyàn bá lákíyèsí kò lè jẹ́ èèyàn téèyàn bá dẹ̀ gbìyànjú kò lè ṣoríire téèyàn bá dẹ̀ lóhùn ó ṣiṣẹ́ rówó yóò ṣiṣẹ́ kú. Èèyàn ọba ìyá kínní nǹkan lọ máa ń fi ṣoríire o. Ọmọ tí a bí tá a pa màálùú tá a pèrò jọ ìyẹn kọ́ ló gbé sàbúkẹ́tì oríire lé lọ́wọ́ o. Ọmọ tá a bí tá a pa nǹkan kan tí wọ́n kàn pò púpọ̀ tó ń ṣàdúrà tó ń kéwu sọ́mọ létí àti tí wọ́n ṣe rí nǹkan kan pa kò ní kó má sórí ibú kò ní kó sórí ibú o. Ṣùgbọ́n ìgbìyànjú ní jẹ́ kéèyàn ráyé wá ìgbìyànjú ní jẹ́ kéèyàn ó ṣoríire. Ìgbìyànjú òbí àbí ìgbìyànjú ọmọ. Látòrí ìgbìyànjú òbí ní tí ń ran ọmọ lọ́wọ́ tí abiyamọ bá kọ́kọ́ bí ọmọ ó yẹ kó wòràwọ̀ ọmọ kí ni nǹkan tíràwọ̀ ẹ̀ mú ǹjọ́ ọmọ omi ní ǹjọ́ ọmọ òòrùn ní ǹjọ́ ọmọ ẹrọ̀fọ̀ ní irú ọjà wo ló yẹ kó tà ìwé ló yẹ kó kà iṣẹ́ bísínẹ́sì ló yẹ kó ṣe ọmọ mélòó ló méèwọ̀ rẹ̀ ọmọ mélòó ló mọṣẹ́ tó yẹ kó ṣe ọmọ mélòó ló mọ tó yẹ kó jẹ ọmọ mélòó ló mọ ọjọ́ tó jẹ́ kó jẹ́ ọjọ́ ìdùnnú ẹ̀. Òbí ní lapantẹ́sà oríire fọ́mọ sórí gbogbo ọmọ tí yọ ọmọ bú kìí ṣe inú ló ti ń yọ ọmọ bú ilé ìwé ni wọ́n ti yọ ọmọ burúkú níbi ọ̀rẹ́ kíkó. Ǹjẹ́ wọ ọmọ yìí tó bá délé ìwé àṣà ni sọ pé kọ́ mọ́ máa kàwé ẹlòmíì tọmọ ẹ̀ bá dé rìn àjò kí ló yẹ kí wọ́n lò fún un tí ó fi ṣoríire. Bọ̀ wálé. Kí ni wọ́n lò fún un tí ó fi láṣeyọrí. Àwọn kan bẹ ìkà ni wọ́n ẹjọ́ rírò jẹ́ kọ́mọ mi ò sórí ibú
ọmọ mi ti wà ní London, bọ̀dá Rasidi Amẹ́ríkà ló wà nísìnyí, oṣooṣù ní sẹ́ńdì owó sí wa. Bọ̀dá Rasidi wà ní òyìnbó. Ọ̀dà bẹ́ẹ̀ àwọn ọmọ tèmi ń bẹ ńlẹ̀ yìí, ìyá yẹn ọmọ fetí gbọ́. Á dẹ̀ mú nǹkan adárin àjọ ọmọ tó wà ní òyìnbó, wọn a máa mú sìgá àmukù, wọn a mú gbó àmukù, wọn a mú ọtí àmukù, wọn a lọ dà á lọ́hùn ayé mọ̀ níkà. Níjọ́ wọn bá ti dà á sí báyìí lọ́mọ yẹn ọmọ àmukù mu gbogbo bí ọba wà láyé. Ogun rẹ ló wọ̀n, ogun ọ̀kà ò wọ̀n. Àwọn èèyàn ló máa ń dárìn àjò èèyàn rú. Ọmọ olóríire wọn a sọ́dọ̀ lórí ibú, ọmọ ológo wọn a sọ́dọ̀ ọmọ tí ò lógo mọ́. Number one, ẹni tí ó jó lóríire yóò máa sọ̀rọ̀ rí lẹ́nu, yóò máa hùwà ire, yóò máa láníyàn ire, lèyìn ó fi mọ̀ pé ọmọ olóríire ni. Kí ni èèyàn á dẹ̀ ṣe nǹkan pé ọmọ yìí Ọlọ́run má jẹ́ kó ṣìwà hù, àmukù igbó, àmukù sìgá, àmukù ọtí, wọ́n á tún fi ríbi dànù lórí ọmọ pé ọmọ yìí ò ní mu gbó, ọmọ yìí ò ní mu sìgá, ọmọ yìí ò ní fa jẹjẹkújẹ, ayé ọmọ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa dá, ọ̀rọ̀ rẹ̀ ó máa tùbà, ọ̀rọ̀ rẹ̀ ó máa tùṣẹ́. Ṣùgbọ́n ọmọ tá a mójútó tẹni káyé ọmọ bàjẹ́, pẹ́pẹ́yẹ ń pààlè sórí ẹyin. Bọ́dún ṣe ń bọ̀ yìí, wọn á wẹ bí gbogbo bí ẹ̀dá bá wà láyé, wọn á lọ fẹlẹ́dẹ̀ ẹ̀sùn odò, wọn á rà wọn nǹkan tẹ́nu ń jẹ, wọn á gbé adodò. Lágbájá orí ọba ló mú wáyé o, ọlọ́njọ́ rọ́bà jẹ́ o. Lágbájá baálẹ̀ ló mú wáyé, ọlọ́njọ́ orí baálẹ̀ débẹ̀ o. Lágbájá gọ́vnà ló mú wáyé, ọlọ́njọ́ orí gọ́vnà ṣe o. Lágbájá mínísítà ló bá wáyé, ọlọ́njọ́ orí ṣe. Ájò ní jẹ́ kéèyàn ó débẹ̀. Gbogbo ẹ̀dá tó ga láyé ájò pẹ̀lú. Má lo oògùn o, má ṣe kíní o. Irọ́ ni pásítọ̀ ń lo oògùn. Ìlú gángan ni. Gbogbo ibi tí ìjọba ti rí tíjọ ń kún tẹ́sẹ̀ ń dá gìrìgìrì níbẹ̀, awọ́rò ni. Jẹ́ mọ́sà létí etí mọ́. Ẹ̀mọ́jà máa tanra wa mọ́. Ẹ̀wọ́ gbọ́jà kalẹ̀ ọ̀tà, ẹnìkan gbọ́jà kalẹ̀ ń tà, ọwá ní kò ṣáájú. Bí ọba ṣáájú tí wọ́n bá ṣe fún un kọ́. Pásọ̀ ló tiẹ̀ tó ń jẹ oúnjẹ alẹ́ Olúwa ń ká. Ọ̀ràn tí Bẹ́ẹ̀ ni. ìyá àbèjì tá a sọ fún pé ìyá àbèjì máa wẹ bí dànù, máa fọ́ọ̀ṣì ẹ̀. Bàbá dẹ̀ ti lọ báyà, bàbá mọ̀mọ́ lórí rí o. Bàbá dẹ̀ ti ṣe, wọ́n ti gégùn fáwọn lórí ọ̀tá o, pé káwọn gbọ́dọ̀ wẹ̀, àwọn gbọ́dọ̀ tí ọ̀dà lọ mú tẹ̀sùn bí wà lókè kẹ́kọ̀ọ́ sẹ́ta bẹ́ẹ̀ ṣe. Bàjẹ́ òdòrí òkè gbàgbàgbà, ọ̀pọ̀gà pásọ̀ wọn ti ń fi àwọn màálù jáde jẹ. Bàbá ní ti mẹ́nu. Ǹjẹ́ ń jalè Olúwa ni. Wọ́n á jẹ́ ń jalè Olúwa ní wọ́n lábàjọ Takáyọ̀dé ọmọ bàbá rí gbogbo wọn sórí rí. Jẹ́ tó àṣírí ọ̀rọ̀ tán. Wọ́n lọ lóyìnbó tí wọ́n ń dé, ìwọ́dẹ̀ wà mí tó ń gbáwẹ̀ tó ń ṣe. Kò dí sí Ọlọ́run lọ́wọ́, má jẹ́ kí wọ́n máa tẹ̀ ẹ́ mọ́. Èmi ò ló jẹ́ mi nìkan, ẹni ọba súnmọ́ ẹ lọ ọwọ́kọ́wọ́, ọwẹ̀díwọ́, ọwẹ̀dènà, kò wẹ̀ kúrò. Kíní kan, aṣẹ́gẹ̀fúrúlà, èwo lára aṣẹ́gẹ̀fúrú èwo ni true nú ẹ̀. Tó o bá ṣáájú, ṣùgbọ́n àwọn ìka, àwọn náà máa ń jògbó èèyàn mú tí wọ́n ì jẹ́ kéèyàn orógùn lò. Wọ́n bá sọ fún wa ní ẹ̀sìn wa ò gbà, wọ́n ti darí ọkàn rẹ̀ síbẹ̀ nù. Èèyàn ò dẹ̀ lè gba sàbùkẹ́ẹ̀tì àlìjọ́ náà látàyé láì ṣànábì Ọlọ́run bí àwọn ṣàìdè náà lé tó wu Ọlọ́run tó fún wọn lára ànábì. Ájò náà sì ni wọ́n ṣe. Torí náà tí wọn ò bá máa ṣáájò, tájò ò bá dẹ̀ sí, báwo ni Jésù ṣe somi di wáìnì? Òun ṣe yí padà tó di wáìnì. Téèyàn bá ń ṣebi fún ni,
tó yẹ ká ṣe bí padà. Báwo ni Jésù ṣe fojú dẹ́ èso ọ̀pọ̀tọ́ tó dẹ̀ mọ̀ páwọn ó jẹ́ ń bẹ̀ tó ti fọkàn bá tó dẹ̀ débẹ̀ tí ò béso ń bẹ̀ tó dẹ̀ ló wọ́n gbọ́dọ̀ bá a ní tútù mọ́ tó gégùn fún tó dẹ̀ gbẹ. Ókè tí ọba yẹ mọ́ bẹ́ẹ̀ pé kéèyàn má gba ṣọ́ọ̀bù kó máa tajà ṣọ́ọ̀ṣì kó máa ṣe ó ní ànábì Jésù ṣe sọ pé ìwọ jáde kúrò nínú ọgbà yìí tó fẹ́ gba lé gbogbo àwọn èèyàn pé ilé bàbá mi ṣe kátàkárà. Kí ló dé tó sọ bẹ́ẹ̀ fún wọn? Dájúdájú téèyàn ò bá ní làákàyè ni ò ní làákàyè. Èmi ò sọ oògùn ọ̀kà ni ò dá, iṣẹ́ ìkà ni ò dá. Kẹ́lẹ́dà ọmọ dọ̀mùtí, kọ́mọ ọmọ di wèrè, kọ́mọ ọmọ dọmọ wàhálà, kọ́mọ ọmọ di ọmọ oníṣẹ́ ibi. Ṣùgbọ́n ẹni wọ́n bá ti dè wọn ò ní jó ṣáájú o. Tí ayé bá ti pín èèyàn wọn ò ní jó ṣáájú o. Wọ́n bá ní ájò á ní àìrọ́. Tí wọ́n bá níbi kan kódà bá ẹni tí wọ́n bá ti ṣe tán tí wọ́n bá ti gbámú tí dókítà bá gbóògùn kalẹ̀ lẹ́kọ̀ọ́ ní mì. Torí káìsàn yìí ó fi lè ṣe wọ́n ń gbà lọ́wọ́ ẹ̀ ni. Èèyàn ò ṣe ní ṣáájú. Pẹ́pẹ́yẹ yí ẹyin mẹ́jọ ó páàlì lé ẹni ó bá fọwọ́ kàn yóò dá dẹ́tẹ̀. Ọmọ mélòó ló lájò lára? Ọmọ mélòó láàánú Ọlọ́run kan wà lára ẹ̀? Ọmọ mélòó lẹ ṣe pé kó má mutí láti bẹ̀rẹ̀? Ọmọ mélòó lẹ ṣe pé kó má mugbó? Ọmọ mélòó lẹ sọ pé àdáre o ọta ìbọn rè o wọn kò ní bá wọn fi ṣeré wọn ò ní náà ṣe ńgbà ìyá ò tọ́jú ọmọ tí bàbá ò tọ́jú ọmọ ọmọ náà ò tọ́jú ara ẹ̀ wá gbọ́wọ́kọ́wọ́ olórí orílẹ̀-èdè kan ìyá rẹ̀ ń bọrí fún ń ṣáájú fún lórílẹ̀-èdè yìí wọn ò dìbò fún ó di ṣáàmánù wọn ò dìbò fún ó di gómìnà wọn ò dìbò fún ó di igbákejì pírẹsidẹ́ǹtì wọn ò dìbò fún ó di pírẹsidẹ́ǹtì ń bọ̀ pẹ́ ó di pírẹsidẹ́ǹtì wọn tún dìbò fún. Ọtí àti nǹkan kan tí wọ́n ń ta sórí rẹ̀ ńjọ́ náà lọ́hùn ní nǹkan tó padà àfẹ́ẹ̀tì ẹ̀ díẹ̀. Wọ́n bá ti mọ̀ gbogbo táwọn ní àdàmẹ́ o àdàjẹ́ olórí tẹlifíṣàn wọn wọ́ gbogbo owó wa lọ Ọlọ́run kúkú dáríjì wa nígbà torí rẹ̀ ti dorí rè Ọlọ́run kó ṣàánú wa wọ́n mọ̀já sórí ibú o wọ́n já sí jẹ́ o wọ́n já sí mú o wọ́n já sí lẹ̀tẹ̀ o já rójú rere Ọlọ́run Yèyé Oge èèyàn bá ṣáájú tó bá pe ẹlẹ́dẹ̀ẹ́ tó pe ẹlẹ́dẹ̀ẹ́ káwọn èèyàn bá bẹ ẹlẹ́dẹ̀ẹ́ sí rere ni ó fi débi ọba àwọn èèyàn wa máa mọ̀ pé òun ní fámú òun nílùú mú nígbà torí bá ti sìn orí tó gba lára orí tó gba jèrò orí tó gbọ́dọ̀ gún àga bọ̀tí wọ́n lọ fẹ́ nǹkan àwọn ayé làwọn ò fẹ́ bí gbogbo wa yìí tabala fẹ́ pírẹsidẹ́ǹtì máa lónìí yóò kúrò tí pírẹsidẹ́ǹtì bá lóun ò fẹ́ nìkan ní Nàìjíríà ìtàn ọba pa yóò kú mẹ́ bó ṣe rí nìyẹn bọ́ tí èèyàn bá ti dẹ̀ mórí ẹ̀ tó sọ̀tà ẹlẹ́dẹ̀ẹ́ fẹ́ tó béèrè fún tó ní kó bá béèrè fún ẹlẹ́dàá rẹ̀ ọmọ sọ̀rọ̀ ọ̀gá ò fẹ́ràn rẹ̀ ọmọọṣẹ́ ò fẹ́ràn rẹ̀ ọmọdé ò fẹ́ràn rẹ̀ àgbà fẹ́ràn rẹ̀ ẹ̀yọ́nú ní jẹ́ kéèyàn ó soríire kí ni mo wí Yèyé Oge ẹ̀yọ́nú ni ọlọ́njárí yọ̀nú ayé ọmọ pé tábù adìẹ bá bínú kúrò lórí ẹyin ẹ̀rọ̀wọ́ ní fi padà wá gùn ún kí ni oní mo wí Ọlọ́run wọ́n jà rí bínú ayé o wọ́n bínú sí wa o wọ́n jà rí wàhálà o lílọ bíbọ̀ wa wọ́n jọ já sásán ọdún yàjọdún ayọ̀ fún wa jà rí dùnú ayé o pẹ́pẹ́yẹ bímọ tán ọ̀rá gàbó mọ́ ẹ̀ Ọlọ́run ọ̀rá gàbó gbogbo wa o àti ráàánú gbà àti rógòlò àti ráyè ṣe ọ̀nà ìdímágbára ọlọ́mọdínà ọ̀làmẹ́mi tó dénú ọbaṣẹ kọ́kọ́ wí tèmi náà àníwọn èdè náà má gbára ọlọ́mọdé náà làmọ́ gbogbo wa ọlọ́mọdé náà àánú mọ́ wa jólórí ire ọwọ́ wa rí o. àmínà ó náà lẹ ti gbọ́ látẹnu bàbá àlùbáríkà Webida nílùú Ìgbòdú yẹn má sùn lé má wo rẹ̀ ràn má tún lo ọdún ta tún fẹ́ mú yìí má tún lo bó ṣe lo 2025 bí ìyé ò sáré bí bàbá ò sáré fún ẹ sáré fún rẹ tọ́jú bàbá àlùbáríkà nílùú Ìgbòdú bíkíbi tí ẹ bá ti ń bọ̀
ẹ make sure pé dé Ìkòdó gàrí tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Ìgbòdú junction kẹ́ bẹ̀rẹ̀ bàbá àlùbáríkà ti rí soundboard ẹ bẹ̀rẹ̀ bàbá àlùbáríkà tàbí kẹ́ pé 08023829492 08023829492 kò síbikíbi tí ẹ bá wà tí ọwọ́ afẹ́fẹ́ àdúrà tí ò fẹ́ dé ẹ̀yin ẹ pè wọ́n ẹ ṣàlàyé ohun tó ń bá ní ẹ ṣe ẹ máa rí pé ẹ máa padà wá dúpẹ́ ọdún ayọ̀ la máa ṣe o má wo rẹ̀ ràn má máa rò kan rere sí rẹ̀ ó wá di wípé o ò rí ṣe mọ́ tàbí òun lálàkàlà tó bá ti rò kan rere gbà yẹn ló máa bẹ̀rẹ̀ sí lálàkàlà sásàlà fẹ́mi ayé ẹ̀ ogun ayé ò ní borí wa ó dàbọ̀.